tó ọlọ́run ọba tó ní ìkápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣohun gbogbo, ọba ajípọ̀jọ́ kúdà, ìbálọ̀ rẹ o, ọba tó gbọngbọ́n tí ò fara ti nǹkankan, ọba tí kìí tí, ọba tí kìí kú, àìdíbàjẹ́, alásọtẹ́lẹ̀ ohun gbogbo, ọba àjíkí, ọba àjíkí, ọba fẹ́rẹ́fẹ́rẹ́, ọba àjùwàpè, agbenimọ́dẹ̀yìn, afúnimọ́ṣèrègún, ọba lógolọ́lá, aníyìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gba ará àdúgbò, abọ́ gbogbo tí fi yọ ọmọ ẹ̀ náà fìn, ìbà o, kábíyèsí ó dọ́rẹ̀ lónìí. Ẹ káalẹ́ o, ní gbogbo ibi tálẹ́ bá ti bá yín ní tìbútòrò àgbáyé lónìí, ẹ sì káàsán níbi kíkí mi bá ti tọ́ bá sí bá yín, ẹ sì káàárọ̀ níbikíbi tílẹ̀ eré bá ti mọ́ bá yín lónìí. Ọ̀dẹ̀ òdùbí, kí ló gbé wa wá sórí ètò? Òun náà ni àwọn àsọkù ọ̀rọ̀ wa, àwọn àsọkù ọ̀rọ̀ wa lórí bílù ti rí lórílẹ̀‐èdè Nàìjíríà àti bó láyé Yorùbá ó ṣe nítumọ̀ tó gbé mi wá sórí ìkànnì lénìí rìn. Ẹ̀yin ènìyàn mi, ẹ bá wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdí yín lé nǹkan, ká wá fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, ká wá jọ ìrìn àjò wa sọ́tún àtòsì, ká wá gbọ́ pọ̀npọ́n náà yẹn ọ̀rọ̀ tó sọ̀rọ̀ ń pa bí ìtàn ń pè ní àtúbọ̀tán. Ṣé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ rí lénìí tí ń ṣìwàwù, tí ń tojú àwọn èèyàn mọ́lẹ̀, tí ń tẹjú ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ nínú àtúbọ̀tán, ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ nínú àtúbọ̀tán. Òun ló fa gbogbo tá à ń rí tí fi ń rí bó ṣe ń rí. Ǹjẹ́ kí ni Yorùbá ń pè látúbọ̀tán? Èrè alábòsí ni wọ́n ń pè ní àtúbọ̀tán. Òun ni Yorùbá ṣe máa fi dá orin, wò ó ní alábòsí a máa lówó, alábòsí a máa kọ́lé, alábòsí a máa bímọ, bẹ́ẹ̀ ni alábòsí a máa lẹ́mìí gígùn, ṣùgbọ́n àtúbọ̀tán nìkan lalábòsí ò ní ní. Kí wá ni Yorùbá ń pè látúbọ̀tán? Àtúbọ̀tán ni nígbà tó o bá lè gbápá, tó o lè sáré, tó o lè jálàmbá mọ́, tó o lè gòkè mọ́, téèyàn bá wá ń rí lákòókò gbà yẹn ni Yorùbá ń pè látúbọ̀tán. Gbogbo tá a ti fọjú àárọ̀ wa ṣe, ìgbà yẹn làwa máa jẹ́. Ẹlòmíì ó sáré, yóò ní kọ́ńpìnì ńláńláńláńlá, ṣùgbọ́n ọ̀nà èrú ni ó gbà kó gbogbo àwọn kọ́ńpìnì ńláńlá ìjọ. Tó bá wá dọjọ́ alẹ́, wọ́n mọ̀ sọ pé kọ́ńpìnì rẹ̀ kan ti ń bẹ lókè Agodi ó lànà, eléyìí tó wà lọ́pọ̀ ìlú odò ti gbé lọ. Ìgbà náà wọ́n sọ pé ọmọ rẹ̀ kan ti ta gbogbo iléeṣẹ́ rẹ̀ kan dànù, nígbà tí ò ní lè sáré mọ́, yóò máa fi káhánu báyìí. Ìtàn pè látúbọ̀tán nù. Gbogbo tẹ́ta fàwúrọ̀ wá ṣe, àṣẹ lọ́nà èrú ni o, àbáṣe lọ́nà tó tọ́, àtúbọ̀tán rẹ̀ ọjọ́ alẹ́ wa ni. Èyí ló gbé wá sórí ètò lénìí. Ká tó fi wáàsí àbí wàásù dẹ̀ ni, ká fi ṣe ọ̀rọ̀ ìṣítí fáwọn tí ó dipò agbára mú lórílẹ̀‐èdè yìí, tí wọ́n ń pera wọn léèyàn, tẹ́lòmíì ń fira rẹ̀ wọ́lọ́hun. Torí wọn ló gbé wa wá táwa fẹ́ fi ọ̀rọ̀ kalẹ̀ lórí ìkànnì yìí. Ẹ rí nǹkan, ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn, a sọ̀rọ̀ nípa àdéhùn tí bàbá wa Bọ́lá Ahmed ọmọ Tinubu máa ń ṣe fáwọn ọmọ Nàìjíríà. Mo sọ̀rọ̀ kan, mo ní àwọn olóṣèlú wọn ò ní bẹ̀rù Ọlọ́run nínú tó bá di ká ṣàdéhùn. Kò wọ́pọ̀ nínú olóṣèlú tí ó sọ pé màá ṣe bẹ́ẹ̀, màá dógún, màá dọ́gbọ̀n, tí ó wàá dógún tí ó dọ́gbọ̀n. Kò wọ́pọ̀. Ẹ̀tàn yín dẹ̀ ti wà ń bẹ̀ látọjọ́ tó ti pẹ́.
tí wọ́n ti máa fi irú tí wọ́n ti máa fi oríṣiríṣi irọ́ tí wọ́n máa fi bọ́ wa táwa tá a sì wà lórílẹ̀‐èdè ṣì ń gbà tó nígbà tó wá di 2027 àwọn kan tó ń bọ́ ta pẹ̀lú irọ́ ẹ mọ́ wọ́ọ̀rì oúnjẹ ìjàfùjàfù mọ́tò lọ gerege lórí ọ̀nà oúnjẹ ó ṣe kinní kan ìlú security wà at the end of the day nígbà tó bá fẹ́ parí tẹ́nà yẹn ní rí nǹkan kan kò sì sí dẹ́ẹ̀bẹ́ sí nítorí pé àlùmọ́njìrì ọ̀yà sábà bá wa wọ́n ní àlùmọ́njìrì ọlọ́run là wá àlẹ́ni tá a gbẹ́kẹ̀lé tó jọ ọlọ́run lọ ẹ mọ̀ pé ìyà ọ̀jẹ́ ọlọ́gbọ́n tọwọ́ ìyà bá tẹ̀yàn wọ́n ní téèyàn bá rí àlèyá ẹni tó bá ju abẹ́ni wọn ní bàbá làápè òní tí ń ṣẹlẹ̀ sórílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ wọ́n ní tàlèyá ẹni bá ju abẹ́ni lọ bàbá làá máa ń pè é nǹkan tí ń ṣẹlẹ̀ bàbá wá sórí ìkànnì látàrí pé àti ẹ̀wà tún gbà wọ́n níyànjú kán má máa sọrú ọ̀rọ̀ yẹn mọ́ torí láti bí oṣù 6 sóṣù 8 ni bàbá ti ń promise wa pé wọ́n ó sì bọ́dà pépà gbé gbogbo iléeṣẹ́ ìròyìn tí ń bẹ ní Nàìjíríà yìí ló gbé wípé àwọn items kan 45 items ni bàbá ká wọ́n kà lórí magi tó bá ti jẹ́ ntẹ́nu ń jẹ wọ́n fi sìmẹ́ǹtì sí pé káwọn èèyàn máa gbé wọlé àwọn fún àwọn èèyàn láńsẹ̀sì láti ṣe pẹ̀lú rọrùn tí kọ́sítọ́ọ̀mù sì ní béèrè pé bó o ló ti jẹ́ bó lọ ti ń gbé bọ̀ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n dòní tá à ń sọ̀rọ̀ yìí bí kọ́sítọ́ọ̀mù lọ̀gá bàbá Tinubu ni bí bàbá Tinubu ló fún kọ́ńtrólà Adéwálé níṣẹ́ ni àmọ̀mọ́ mo ń sọ fún yín à ń pe ọ̀rọ̀ yìí lówè yìí sì láàárọ̀ nú wọ́n ní bàbá Tinubu mo lọ́wọ́ àṣàṣì àwọn máa láti tẹ̀ àṣàṣì àwọn Fúlàní ó ti tẹ bàbá yẹn wàláì ọwọ́ tẹ̀ gidi gan ní December last year mo wòye mo sì sọ̀rọ̀ mo ní tí bàbá Tinubu bá deliver tó bá ṣe dáadáa náà ìjọba tí ń bá lọ yìí tára àlú bá fi ń yẹn mo ní mistake ni pé díólẹ́tì tẹ́ẹ̀rì òun náà ní títì bàbá yìí ó ṣe títì ṣùgbọ́n economy yẹn gbàgbé kò lórí fix ebi ó pa ìlú yìí débi pé tó bá di 2027 wẹ́ ẹ má jà sọ̀rọ̀ ẹ jẹ́ pamọ́ kó má bàa dàbí ọ̀rọ̀ àṣẹ ṣe rí nǹkan kan ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tá à ti rírí òun ní ń ba èmi lẹ́rù because àwọn èèyàn ń rí mo sọ́nu fídíò mi tó lọ páwọn èèyàn ń rí nǹkan kan tó negative lórí ìrìn àjò ìjọba yìí ṣùgbọ́n bàbá yẹn believe nínú ara rẹ̀ púpọ̀ wàláì níjọ́ tí mo ti rìn ilé ayé mi ì tí ì rí ìjọba tí ó fún yàn níṣẹ́ tẹ́ni tó fún ṣé ó wà lágbára jùlọ sẹ́kítọ̀ méjì ni kéèsì yẹn ti ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ NNPC Abba Kyari ó lágbára ju bàbá Tinubu lọ àwọn náà ń pàṣẹ fún Tinubu gbogbo wa rí bàbá Tinubu tó jókòó nígbà tí Dangote bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí ń fi ẹ̀dùn ọkàn sọ̀rọ̀ tí ń fi ìtara àti ìkara sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ crude oil tí wọ́n fún bàbá Tinubu bọ́ta wọ́n gbé pépà àwọn àsọmọgbé wọ́n rálé ràndí wọn tí bàbá fi sáìn tán pàtẹ́wọ́ fún pé ó sáìn yẹn pé wọ́n gbọ́dọ̀ fún Dangote ní crude oil pé kán dẹ̀ fún pẹ̀lú náírà ká má gba dọ́là lọ́wọ́ ẹ̀ ká má jẹ́ kó sanwó ní pẹ̀lú dọ́là pé kó san pẹ̀lú náírà pé náírà ni ó fi mọ́ gba crude oil kúrò ní NNPC kínní but at the end of the day NNPC tó jáde wọn láwọn náà pé tí Dangote náà bá tẹ̀ ti bẹ̀rẹ̀ àwọn náà láìpẹ́ àwọn náà ò bẹ̀rẹ̀ sí ní fún wa lépo pé epo petro lọ́pọ̀ yanturu inú August yìí ni gbogbo wọn promise Dangote promise August NNPC náà promise August ní gbogbo àti ìlú fẹ́ dàrú ṣé mọ̀ pé nígbà tó di ọ̀sẹ̀ kejì tí ò pẹ́ ní NNPC bóde pé epo táwọn aláwọn ó tì síta pé until further notice ní
pé kò sí tó jọmọ́ lásìkò táwọn wà yìí. Nǹkan méjì ni mo fẹ́ kẹ́ kíyèsí náà tí mo sọ yìí. NNPC jáde ó dẹ̀ fi yé wa wípé àwọn ò lè pọn epo mọ́ lóṣù yìí, àwọn ò lè ti epo kankan síta mọ́ lóṣù yìí. Wọ́n wá ṣe ni wípé Dangote náà wá hànà sí pé òun náà ò lè répo pọn jáde mọ́ petrol lè jáde mọ́ ní refinery Dangote nínú oṣù tá a wà yìí tán jọjọ promise wa. Ẹjọ́ nítorí Ọlọ́run ọba nínú ìjọba bàbá Tinubu náà ni o láti ń rí tí wọ́n sọ̀rọ̀ lọ́yọ̀ọ̀sẹ̀ yìí yóò dẹ̀ sọ ọ̀sẹ̀ kejì ẹlẹ́kọ̀ọ́ dẹ̀ kàńtà ọ̀rọ̀ yẹn. Kò dẹ̀ ní jẹ́ president ni ó padà wá, president ni ó sọ̀rọ̀. Àwọn àsọmọgbè tí ń bá wọn ṣiṣẹ́ sì padà wá lọ́sẹ̀ kejì wọ́n dẹ̀ yí ọ̀rọ̀ yẹn dànù. Lẹ́fì mọ̀ pé àwọn èèyàn kan wà tán lágbára ju bàbá yẹn lọ tàbí kí ọwọ́ àṣàṣì ti tẹ bàbá. Number 2, bàbá ka speech fúnra rẹ̀. Inú mi dùn pé gbogbo kíní ló ní record. Bàbá ka speech. Bàbá sọ fún wa nígbà tí end bad governance tí protest yẹn ń lọ níjọ́ Saturday tó tẹ̀lé. Bàbá jáde, bàbá ní tó níbi tó rọ̀ dédú yìí nípa ọ̀rọ̀ oúnjẹ, nípa rice àti flour àti other things pẹ́pẹ́pẹ́ tó sọ̀rọ̀ mọ́ oúnjẹ. Àwọn ti yọ̀ǹda kó máa wọlé lọ́fẹ̀ẹ́ láì ní sí pé wọ́n gbowó orí kankan lórí rẹ̀. Bàbá sọ ká nínú speech ẹ̀ tí gbogbo àgbáyé rí, kì í ṣe Nàìjíríà nìkan náà ti rí. Ẹjọ́ ẹni tó bá rí ọ̀rọ̀ tí mò ń sọ ibi irọ́, mo fẹ́ kó sọ sábẹ́ aṣọ abẹ́ comment pé irọ́ lọ̀rọ̀ tí mò ń sọ yìí. Bàbá dẹ̀ sọ̀rọ̀ yìí tán, ó dẹ̀ di ọ̀sẹ̀ kejì, kò tó ọjọ́ mẹ́rin. Controller Adéwálé tún jáde padà lórí live television wípé àwọn ò rí directive látọ̀dọ̀ president pé káwọn máa ṣí bọ́dà káwọn máa fáwọn yẹn kẹ́ráìsì ó máa wọlé lọ́fẹ̀ẹ́. Eré la pè é. Nígbà tó di ní àná síjẹta, àná Friday síjẹta Thursday, àwọn ará Ṣàngó, àwọn ará Ìdíròkò wá sí Ṣàngó ń bí, wá sí Yànàyẹ́sí ní Ògùn State ń bí tó jẹ́ tó close mọ́ bọ́dà Ìdíròkò. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní protest abára àwọn obìnrin lórí tẹlifíṣàn náà bá ń pariwo pé ẹ gbà wá o, Bọ́lá Tinubu ẹ gbà wá o, àwọn kọ́sítọ́ọ̀mù ti wá gba gbogbo ráìsì táwọn ará kó sí, ráìsì tó ti wọnú ṣọ́ọ̀pù. Tẹ́ ẹ bá rántí pé nínú fídíò tí mo ṣe mo sọ̀rọ̀ kan tẹ́nìkan náà ni wọ́n wá bust àwọn nìbàdàn pé gbogbo ráìsì táwọn kó sínú ilé Ìbàdàn pátápátá ni wọ́n kó jáde pé táwọn bá fẹ́ túlẹ̀ pẹ̀lú kọ́sítọ́ọ̀mù yóò le. Now the same custom ló wá kó ráìsì ní Yànàyẹ́sí. Woman kan ní wọ́n ti sọ ọ́ndẹ́dún arílẹ̀ pé 10 million ló ń invest sórí ráìsì. Wọ́n dẹ̀ kó gbogbo ráìsì yẹn lọ. Bàbá Bọ́lá Ahmed Tinubu ó jọ gàté kò jọ gàté, ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ gàtégàté. Àṣàṣì Fúlàní ti ràn yín sẹ́ Ọlọ́run alààyè. Ẹni tó bá láṣàṣì Fúlàní ó ràn yín, bàbá arọ ni gbogbo tẹ̀sí kì í ṣe yín. Torá wa mọ̀ yín, a mọ̀ ń tẹ́ ẹ lè dánwò, a mọ̀ yín gan. Sẹ́yìn tí ẹ sọ pé let the poor breathe. Ó ṣe wá jẹ́ pé yín lẹ̀ wọ́n á mú poor lẹ́ni tẹ́ ńlá mọ̀ mọ́ wọn lórí pé kí wọ́n máa kú. Ibi tọ́rọ̀ yẹn ò ti everybody mọ̀ rè. Intẹ́sì fẹ́ gbà nù káràlú ó kú kébi ó pa wọ́n kú kò yé mi. Ifá tẹ́ ẹ fi dá òye wa. Ifá kébi ó paráàlú kú kò yé ẹnì kankan wa. À ń retí látọ̀dọ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lágbára tẹ́ ẹ lẹ́ẹ̀kan tẹ́ ẹ ní ìkápá láti bá wa ti fídíò jáde dáadáa ẹ dákun ẹ jókòó kan bàbá Tinubu lára sẹ́ẹ̀. Allegation tá a fi kàn wọ́n yìí mo fẹ́ kí wọ́n jáde kí wọ́n debunk ẹ̀ pé kò rí bẹ́ẹ̀. Tó fi jẹ́ pé tán bá tí bàbá bá sọ̀rọ̀ lónìí àwọn àsọmọgbé wọn ni ó yí ọ̀rọ̀ náà dànù lọ́sẹ̀ kejì. Wọ́n ní irọ́ ni bàbá ń pa, bàbá ò sì ní jáde jiyàn. Nítorí bá dẹ̀ sọ ni ó ṣẹ. Nítorí bàbá sọ ò ní ṣẹ. Ẹ kíyèsára níbi tá a bá dé yìí. Tí
àwọn tí wọ́n ń da orílẹ̀-èdè irú bá bẹ̀rù àtúbọ̀tán mo fẹ́ kẹ́ ẹ máa pa àtúbọ̀tán ń bẹ o. Bàbá Tinubu yẹn pa àṣàmọ̀ ńlá kan fún yín lónìí níbí báyìí tẹ́ ẹ fi mọ̀ pé àtúbọ̀tán ń bẹ. Wàláì kí làṣàmọ̀ náà? Nínú orin Ifá kan, bàbá olókùnrùn kan bẹ láyé àtijọ́. Bàbá olókùnrùn yìí ìtí ń sòkùnrùn ọjọ́ ti pẹ́ lórí ìdùbúlẹ̀ àìsàn débi wípé ayé ti rí àìsàn náà pé bàbá tẹ́ ń pọ̀ kàkà kú. Bí bàbá yìí ṣe ń pọ̀ kàkà kú, ìwọ̀n ṣe ìsúkè tó ní agbára. Ìgbàgbọ́ Yorùbá sì ní pé tíyẹn bá ti bá débi ìsúkè lórí ìdùbúlẹ̀ àìsàn, ọlọ́jọ́ ti dé tó fẹ́ mú tọ̀hún lọ. Arákùnrin kan bẹ, èèyàn pàtàkì ní láàrin ìlú, ó wá jẹ́ni tá aráyé fẹ́ràn gan tó yẹ pé gbogbo ibi tó bá rìn sí àwọn èèyàn ó máa dárúkọ rẹ̀, wọ́n mọ̀ gan, ó gbajúmọ̀, orúkọ rẹ̀ sáǹdì lẹ́nu àwọn èèyàn. Òun náà wá ní jẹ́mi náà yọjú sí bàbá olókùnrùn kí n lọ kí bàbá olókùnrùn lé, torí gbogbo òlu ló ti lọ kí bàbá tán. Òun débẹ̀ nítorí pé popular person ni. Bàbá ní ìwọ tánu, ó lé mi Àlàó ni. Bí bàbá olókùnrùn ṣe mú orúkọ Àlàó sẹ́nu nu, bàbá bá ṣe Àlàó 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 Àlàó. Àlàó ní èmi náà ni mo ní kí n wá kí yín ni pé kú rọ́jú Ọlọ́run sára yín yá o. Bàbá ṣàṣe Àlàó Àlàó Àlàó. Àlàó bá wò pé bóyá wọ́n gbà tó yẹ pé bí gbogbo ayé ṣe máa ń pè òun nìyẹn, pé bóyá bàbá rántí gbogbo ìgbà tán máa ń pè òun ni, lòun bá ṣàkíyèsí bàbá ló bá jáde ló bá lọ. Ìgbà tó dijọ́ kẹta tálàó ti lọ kí bàbá olókùnrùn, gbogbo ẹni tó bá gbáwájú ilé Àlàó kọjá wọn ò máa pàtẹ́wọ́ pé àárí nǹkan bí sáwà sọ pé bàbá Àlàó ní í ṣe bàbá olókùnrùn ni bóun ló fẹ́ pa. Bàbá Àlàó bá lọ bá àwọn èèyàn níbi tó ti ń rojọ́, tó ti ń sọ̀rọ̀, tó ti ń pàtẹ́wọ́. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní ṣé ẹ mọ̀ pé orúkọ yín bàbá ń dá láti jẹta ni, pé tó bá sì fi lè mú ọkọ yín lọ sọ́run ayé ò lẹ́yìn lẹ pa o. Bó ló ti jẹ́? Bàbá bá fi ó kan ó fi kéjì, ó bá gboko awo lọ, ó dọ́dọ̀ babaláwo. Babaláwo bá bẹ̀rẹ̀ sí ní dá ifá fún. Nígbà tí bàbá ó kì ifá fún Àlàó, wọ́n ní ìtọ́ wa bẹ̀rẹ̀ sí tó léwu gan ni, tí bàbá yìí bá fi lè mú orúkọ rẹ̀ lọ sọ́run, gbogbo ayé pátá ní ó gbà pé wọ́n lọ pa. Làlàó bá gbéra, bàbá Àlàó bá bú sẹ́kún pé kí láti ṣerú èyí sí, pé jẹ́jẹ́ rẹ̀ lòún jókòó tó ní kó náà yọjú sí bàbá olókùnrùn kó kí pé ń kú bí nǹkan ti rí o, pọ́lọ́hún ó sára yíyá o. Kó tó rí pé bàbá béèrè pé ìwọ tanu, tóun wá sọ fún un pé òun Àlàó ni, tí bàbá ò wá dákẹ́ mọ́ láti jọ́nà lọ́n tí sàn dákọ̀ Àlàó 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 Àlàó. Ló wá bẹ̀rẹ̀ lọ́wọ́ babaláwo pé òkè kí ni nǹkan ètùtù? Yorùbá dẹ̀ máa ń pa òwe kan, wọ́n ní àbàgbánújẹ́ bí ifá tí ò bá létùtù. Ọlọ́run wá fẹ́ ran Àlàó lọ́wọ́, ifá rẹ̀ létùtù. Àlàó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ babaláwo pé òkè kí ni nǹkan ètùtù? Babaláwo bá gbé fájàlẹ̀, wọ́n wádìí lọ, wọ́n wádìí sósì. Wọ́n wá ní òkè níbi tọ́rọ̀ dédú yìí, ìwọ Àlàó, ètùtù rẹ̀ yóò kàn ná onírìn ẹsẹ̀ ni, kò ní ná olówó púpọ̀. Kí ni tá a ṣe? Wọ́n ní kó wọgbó lọ. Tó bá wọgbó yóò rí igi kùkùté. Igi kùkùté tó bá rí yìí, wọ́n ní kó bẹ́ igi yẹn, kó gé láti dì. Bó ṣe rí pọ́npọ́ yẹn, nǹkan tó ń pè kùkùté ni igi tí ò léwé lérí tó dá dúró nínú oko, tó pé kò séwé lórí ẹ̀, wọ́n ti gé láàrin, ṣùgbọ́n pọ́npọ́ rẹ̀ wà ń bẹ̀, òun náà ń pè ní kùkùté. So a wá gé láti dì sódà pọ́npọ́ yẹn tán bá gbé sórí, òun nìkan ó lè dá gbé látoko.
igi kùkùté yìí ni bàbá Àlàó wá rù. Bàbá Àlàó wálé tó bá ti débi ẹ̀yìn kùlé bàbá Olókùnrùn yẹn kó jẹ igi yẹn mọ́lẹ̀ gbì pé ètùtù orúkọ rẹ̀ tí bàbá Olókùnrùn ń dánù. Ó wá rù. Nígbà tó dé ẹ̀kúlé bàbá Olókùnrùn, bàbá Àlàó gégi tán tó rìn tó dé ibi ẹ̀kúlé bàbá Olókùnrùn ló bá jẹ igi mọ́lẹ̀ níbi ojú wíńdò bàbá Olókùnrùn. Gbì tí gbogbo àwọn ará àdúgbò yẹn gbọ́ dúndún sáǹdì igi yẹn bó ṣe jẹ igi yẹn mọ́lẹ̀. Ìgbà tí bàbá Olókùnrùn ó sọ̀rọ̀ báyìí, bàbá Olókùnrùn ní mo gbọ́ gbì, mo gbọ́ gbì, mo gbọ́ gbì. Bí bàbá Olókùnrùn ṣe change orúkọ Àlàó kò lẹ́nu nìyẹn, tí ò fi mú orúkọ Àlàó lọ sọ́run, tó fi jẹ́ pé mo gbọ́ gbì, mo gbọ́ gbì ni bàbá yẹn bá lọ sọ́run. Lọ́lọ́run fi yọ orúkọ Àlàó kò lẹ́nu bàbá Olókùnrùn. Kí ni ìtàn kékeré tí mo pa yìí? Ẹsẹ̀ fàtàkì kí ni ìtumọ̀ tó túmọ̀ sí? Ní tó túmọ̀ sí ni pé gbogbo wa pátá lórílẹ̀‐èdè la mọ̀ pé òkú ìlú, òkú ọrọ̀ ajé ni wọ́n kẹ́ sọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n Bíbélì a máa sọ̀rọ̀ kan, yóò ní ìbùkún ní fọ́mọ ọ̀dọ̀ náà tó dọ́gbọ́n sí. Tọ́málé kéèyàn fọgbọ́n sí Yorùbá tó lọ ni àwọn èèyàn ní understand ẹ̀. Ìbùkún ní fọ́mọ ọ̀dọ̀ náà tó dá ọgbọ́n sí, òun náà ni ó fọgbọ́n sí. Ó fọgbọ́n sí yẹn sí common language. Táwọn èèyàn tẹ́kọ̀tẹ́ bá ń sọ fún yẹn yóò kàn máa gbọ́ sáǹdì ọ̀rọ̀ yẹn létí ni kò ní mú lò. Bó ìbùkún ní fọ́mọ ọ̀dọ̀ náà tó dọ́gbọ́n sí, yóò mọ̀ pé wọ́n sọ fóun pé kóun lọ dá ọgbọ́n sí ni. Bàbá tó bá wọ́n ní tó bá kọjú sí yín wọ́n ní ẹ ta, tó bá tó kẹ̀yìn sí yẹn ta, tó bá kẹ̀yìn nìkan wọ́n ní ẹ tẹ́rọ ara yín pa níbi tẹ́ ẹ bá dé. Mo pa sábà méjì kan fún yín. Mo ní kíní yìí ọ̀nà méjì ló gbà rẹ sí yín. Ìsídà kẹ́ ẹ fẹ̀mí yín lélẹ̀ nítorí rẹ̀, àbí kẹ́ dìfẹ́ǹdì ẹ̀mí yín sọ́rí, àti kẹ́ dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá. Lọ́nà méjì tó gbà yọ sí yín. Mo rí pé ìrìn àjò yẹn ó ju tẹ́ ẹ rò lọ. Ìrìn àjò tẹ́ gbé dání ju nǹkan tẹ́ ẹ rò lọ. Tẹ́ ẹ bá tètè yáwọ́, kẹ́ yá ọwọ́ báyìí. Torí ẹni tó bá yáwọ́ lògùn máa gbè ni Yorùbá máa ń sọ. Ẹ yáwọ́, ẹ tètè tó èrò ara yín pa. Ṣé ní gbogbo àwọn tẹ́ ẹ kọ́ rọra yẹn ṣe? Sùúrù ní gbogbo wọn. Sùúrù àwọn ìwé lẹ́yìn sùúrù kádé òfò ní gbogbo wọn. Wọ́n ó fi yín lẹ̀ tó bá kẹ̀yìn nìkan. Torí ẹ̀ mo ṣe ń pariwo àtúbọ̀tán torí àwọn ọmọ yín. Ẹ̀yin ti gbogbo tí Ọlọ́run máa fún yàn láyé lọ́lọ́run yọ̀ǹda fún yín bàbá. Kò yẹ kẹ́rù ó bà yín láti take a decision tó nítumọ̀. Ebi ò gbọ́dọ̀ pa àwọn èèyàn lásán lórílẹ̀‐èdè yìí mọ́ láti 1960 débi tẹ́ ń pa àwọn ìran yìí bọ̀. Ebi ò gbọ́dọ̀ pa wọ́n lọ lásán. Ebi ò gbọ́dọ̀ pa wá lọ lásán. Ẹ wá nǹkan ṣe sí. Irọ́ pọ̀ nù ìjọba tẹ́ ń ṣe lọ́wọ́. Irọ́ ti pọ̀ jù. Irọ́ tẹ́ ẹ bá sọ lónìí wọ́n yí padà lọ́la. Ráìsì tẹ́ ẹ sọ pé ẹ kó ráìsì wọlé 40,000 at the end of the day wọ́n padà wá sórí mídíà padà pé kò sẹ́ni tí ó ta ráìsì 40,000 mọ́. Ààrẹ rí kẹ́ẹ̀dì bọ́ǹkì ó di mẹ́ta ní nǹkan tẹ́ ẹ ṣe. Mẹ́ta láàrin ọ̀sẹ̀ méjì síra wọn. Ẹ ṣòfin ẹ̀rẹ̀ yí padà. Bàbá ọ̀rọ̀ yín mú ìfura dání. Ẹ tètè, ẹ má jẹ́ ó pẹ́, kẹ́ ẹ jáde. Ìrìn àjò yín dìsáàfù kẹ́ ẹ bẹ ọmọ Nàìjíríà níbi tí ara ní àwọn èèyàn dé báyìí. Ẹ ti jẹ́ kí àwọn èèyàn lose hope nínú yín. Kò sí tẹ́ ẹ fẹ́ sọ mọ́ táyé fẹ́ nígbàgbọ́ nù rẹ̀. Kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ sọ táyé ò nígbàgbọ́ nù yín mọ́. Ó ká mi lára pé ìyàwó yín ò jáde kó sọ̀rọ̀ bí àwọn ò rí tí ń ṣẹlẹ̀. Gbogbo yín ò rí. Nǹkan ti bàjẹ́ o. Nǹkan ti dàrú. Ẹ jọ̀ọ́ fídíò yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kó go viral.
ẹ jẹ́ kó go viral, kì í ṣe torí ká lè rówó, mi ò wówó orí mídíà o, ẹ ti jáde kó rìn káàkiri ní káyé orí bẹ́sẹ̀ tẹ́mi ń pàṣẹ nìyẹn, ẹ jẹ́ ó lọ. Wàhálà wà àwọn ajú Nàìjíríà tó le, in tí wọ́n á ń dùn mí ń bẹ̀ tó jẹ́ kí mi máa wá sórí ìkànnì òun ni ìran mi tí kinní yẹn ń ta bá. Mo sọ̀rọ̀ kan fún máa nǹkan tó ń pè ní Ayọ̀ Jẹ́níyì àti eléèlú Ayọ̀ọ́lá, àjọṣe wàhálà lórí bí bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe di president Nàìjíríà ni. Gbogbo wa láàsùn láàwo, die hard fans wọn la jẹ́, ṣùgbọ́n gbogbo wọn gbà tẹ́mi padà wọn ò padà, àwọn sì yí bàbá lọ. Lọ́sàn yìí ní làwọn gbọ́ pé next two náà ti fẹ́ kó kúrò Nàìjíríà. Ayọ̀ Adé Ọ̀jẹ́níyì wá ń sọ pé ọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o, nǹkan ti bàjẹ́, mo wá mérí. In tó yẹ kí gbogbo ti máa pariwo láti lẹ̀, àwọn tó ń yin bàbá Bọ́lá Ahmed Tinubu pé ìjọba rẹ̀ dáa, pé yóò ṣe sóore, àwọn ní kò sí problem sí ìjọba yìí lọ́rùn. Tẹ́ ẹ̀ bọ́ ta kẹ́ẹ̀sì olódò ọ̀rọ̀. Gbogbo àwọn tí ń gbá dìfẹ́ǹsì fún bàbá Bọ́lá Ahmed Tinubu, àwọn náà ń ba iye ìjọba ìjẹ́ lọ́wọ́lọ́wọ́, wọ́n ń bàjẹ́. Gbogbo àwọn ọmọ Yorùbá tẹ́ kó síjọba, wọ́n ń bàjọba yín jẹ́. Ẹgbẹ́ tó kò jókòó síbẹ̀, àwọn èèyàn orókó lọ, kó túùpù wọlé Yorùbá kó dánú gbó wárú, káwọn Fúlàní ó mọ̀ pé alọ́mọ. Adéwálé ní jáde tí tó ń lọ gba ráìsì lọ́wọ́ àwọn èèyàn ní Ṣàngó, lọ gbà ní Sókótó ní Haúsá, ìwọ̀n gbà Ṣàngó ń bí, kébé ó máa para yín, wálé rí léwọ̀, yóò le. Kéèsì tó wà nílẹ̀ yìí, kéèsì tó máa le ní, ẹ má jẹ́ gbàdọ́ tàn jẹ. NNPC mọ̀ pé lè rọ́ ni, láti ìgbà tí bàbá Buhari ti wà bẹ̀rẹ̀ ti sọ fún pé NNPC ó ṣiṣẹ́ lọ́la, NNPC ó ṣiṣẹ́ lọ́la, NNPC ó ṣiṣẹ́ lọ́la, àgbà tẹ́ ẹ mú ayé Dangote tẹ́ ẹ bàjẹ́, ẹ mú ayé Dangote ẹ sọ dídá dáadáa. Bàbá yẹn ò lamẹ́ntì níjọ́ tí mo ti mọ̀ Nàìjíríà, Dangote lamẹ́ntì tó fẹ́ lè máa ké pé kí ló ń dánwò yìí, kí ló ń dánwò yìí. Gbogbo owó lórun sórí pírójẹ́tì lẹ́ẹ̀dì olójú, ìjọba yín ni òjò olójú, ìjọba yín kò jẹ́ olójú. Ẹ̀rẹ̀ rọ̀rọ̀ sọ Àbá Kyari ó máa bọ́ta yóò máa pàṣẹ, custom officer ó máa pàṣẹ níbi tí president ti ń sọ̀rọ̀, custom controller general ń pàṣẹ fún president, yí àṣẹ president orílẹ̀-èdè padà. Nǹkan ti bá bàbá Bọ́lá Ahmed Tinubu, kì í sọ ní sọ̀rọ̀ mọ́, adẹ̀ ń pariwo gbogbo yín support ẹ̀, ẹni ká máa tẹ̀lé. Gbogbo ọba alẹ́ Yorùbá ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀ ń wòran, tètè pé ọmọ yín sìn, kẹ́ pa ìdí rùkẹ̀rẹ̀ tì, kẹ́ pátì, kẹ́ padà sí, kẹ́ fi lé àṣàṣì ara rẹ̀ kú, tó fi ní kó mọ̀ ṣiṣẹ́ ní o lẹ́ ń wò lára bàbá tẹ́ ń wò yẹn o, ṣiṣẹ́ gidi. Kí ordinary ẹni tí mo fún níṣẹ́ kó máa, kí alágbàro máa pàṣẹ fólóko, mọ̀ pé nǹkan burúkú ni, àmì burúkú lẹ́ ń rí tẹ́ ń wò yẹn o, àmì burúkú lẹ́ ń wò yẹn. Wọ́n wá ń gba ráìsì lọ́wọ́ àwọn obìnrin tí wọ́n ń gbìyànjú kọ́ mọ́ ó lè jẹ́ kọ́ mọ́ ó lè mú, ẹ̀wọ̀n kọ́ àwọn ọmọ bàbá Adéwálé wá lọ ń gba ráìsì lọ́wọ́ wọn, ẹ̀dẹ̀ jókòó sábùjá ìwọ̀n ń wòran nílùú bàbá rẹ̀. Gbogbo yín pátá ní rí léwọ̀ níbi tá à ń bá a lọ, ní tí ó ṣẹlẹ̀. Eléyìí tẹ́ ẹ rí jẹ́ nìkan pariwo pé bad governance tán fẹ́ ṣe protest yẹn, kì í ṣe protest lọ́rọ̀ Nàìjíríà gbà. Èmi ti sọ fún yín láti ilẹ̀ pé kò ní work, n tó máa work ń bẹ̀ ń bọ̀, disaster ni, yóò léwu. Mo làjọ ń sọ fúnra wa lè ní kẹ́ ẹ mójútó. Tọ́lọ́run bá ṣe tán tí ó gbèjà Nàìjíríà, ní mọ bí táburú ti wá sórí yín, òun náà ń pè ní àtúbọ̀tán. Àtúbọ̀tán bẹ falábòsí ẹ̀dá, gbogbo ẹ̀dá asọ̀rọ̀ àná di bá mi kojúmọ́ tó mọ́, àtúbọ̀tán bọ̀ fún wọn. Tẹ́ ẹ bá lò ní, ẹ̀yin kọ́ lẹ lọ́la, ó sú ọ̀ fún yín, ẹ̀yin kọ́ lẹ lọ́la. Tó ń fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn, kò ní jù báyìí lọ.